Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walahu wa ba'd. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Atọrọ kí àti ìkẹ́ fún Ànábì wa sallallahu alaihi wasallam. Ẹ káàbọ̀ sórí ètò wa Al-Istiqoomah. A kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lápàlẹ́ wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Eléyìí ni abala kẹta lórí àkọlé wáàsí wa tí a pè ní ìwà márùn-ún tí máa ń panirun àbí ìwà apanirun márùn-ún. Alhamdulillah, a wà lórí ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ níbi tí a ti ń sọ nípa pé àwọn tí wọ́n bá ń dín òṣùwọ̀n pẹ̀lú gbogbo nǹkan tá a sọ nípa rẹ̀, àwọn tí wọ́n ń dín òṣùwọ̀n kóńgò, òṣùwọ̀n scale, àwọn tí wọ́n ń dín. So a ti ń bá bọ̀ níbi abala tó lọ. Ọlọ́run bá dékẹ́ ọlá wa bá nípa débi tí a ti ń ṣàlàyé wípé Ọlọ́run bá dékẹ́ ọlá wa ń sọ fún wa pé alā a'ūdhu billahi minash shaitānir rajīm alā yadhunnu ulā'ika annahum mab'ūthūn. Ṣé gbogbo àwọn tí wọ́n ń dín òṣùwọ̀n àwọn èèyàn kù tí wọ́n mú gbogbo nǹkan wọn tí wọn ò mọ̀ bó ti bá ara sọ kò ní pé bá ara gàrí, bá ara ẹ̀wà, bá ara gbogbo ẹ̀ láìsí gbogbo nǹkan pátá tó kéde lẹ̀. Wọ́n ti mọ bí wọ́n ti ń dọ́gbọ́n sí ráìsì tí wọ́n díwà nínú àpò láti travel, wọ́n sì ti ní tí wọ́n tó fi yọ díẹ̀ bẹ́ẹ̀. Abọ́ ọgbọ̀n abọ́ ọgbọ̀n kóńgò yóò sì tún padà dín, yóò wá padà já sí méjìdínlọ́gbọ̀n. Méjì yòókù yẹn tó rò pé fún mama yẹn wàláhì ọ̀ ń ba àwùjọ jẹ́, ò ń gbé pé gbogbo òmìnira tí ń bá wọn ti bẹ láwùjọ, ó tún wá àtọ́wọ́n tó gbèdé àtẹ̀lé àmọ́ wájú sàtíà. Kì í ṣeré o jàmáà, ó lè dàbí eré wàláhì kì í ṣeré. Ẹjọ́ ń kálukọ́ lọ ronú sí. Wọ́n kálukọ́ pé àwọn sákèsì o, ẹjẹ́ àpèrè àwọn sákèsì náà. Tó bá dọ́jọ́ gbèdé àtẹ̀lé àmọ́ ó tún rojú ẹ̀. Ṣùgbọ́n àdánwò tó fi ń kan àwùjọ látàyè náà ó tó pọ̀. Ànábì sallallahu alaihi wasallam nígbà tó lọ́wọ́ bá ní kí ọlá sọ fún nínú hadith tó lọ́wọ́ bá ní kí ọlá bá ní sọ yí pé sí wọn ò nígbà tó wípé annahum mab'ūthūn tí àwọn bá kú wọ́n bí àwọn dìde ni. Ebi gbogbo yín náà nínú ọjà ẹ̀ ń gbọ́pọ̀ ara yín ẹ̀ ń sinra yín lọ sí tẹ́. Àìmọye tó jẹ́ pé ṣọ́ọ̀bù tiẹ̀ ní lánàá ẹlòmíì ní lò lónìí. Òun náà ṣe bẹ́ẹ̀ lánàá kò mú rí bọ́ bí kú lẹ́yìn náà tún wá rọwọ́ lé. Ẹ jẹ́ ká ronú sí tẹ̀mọ́ ẹ̀ ń gba àwùjọ jẹ́ yẹn lọ́jà. Ọlọ́run ní sí ẹgbà ìpè ìgbàdénú dọ́kàn wípé annakum mab'ūthūn annahum mab'ūthūna li yawmin 'aẓīm wípé wọ́n pè yín dìde fún ọjọ́ kan tó lágbára. Ọjọ́ wo ni yawma yaqumu n-nāsu li rabbil 'ālamīn. Ọjọ́ tí ọmọ ènìyàn tí wọ́n kàwọ́ pààyàn báyìí ọjọ́ wájú Ọlọ́run. Allahu Akbar. Ànábì sì ti ròyìn ọjọ́ yẹn fún wa. Ọjọ́ tó jẹ́ yí pé òun náà yóò sùn mọ́ ènìyàn níwọ̀n bá ìgbọ̀nwọ́ yìí nínú òun fún wa lórí wa. Allahu Akbar. Wọ́n gbé wa nídìí lẹ́nu tó jẹ́ yí pé kò ní wọṣọ, kò ní dábẹ́, ìhòòhò ni ó tún wà. Ajé gbogbo nǹkan tí láyé yẹn kò sí kankan tí ó bẹ̀rẹ̀ lọ. Ó yẹ kó ronú. Irọ́ ni wọ́n jí oṣù pawó lẹ̀ fáwọn kan. Àwọn tí wọ́n jẹ́ ogún tí wọ́n jáde rẹ̀ yẹn, Ọlọ́run ní bí ẹ̀rẹ́ níbi wọ́n ti rí. Ìwọ tó jáde rẹ̀ kójọ yẹn, tó jáde kójọ, Ọlọ́run bá lè kí Ọlọ́run bí léèrè. Ọlọ́run bí ọ léèrè bí tó ti kójọ. Bẹ́ẹ̀ ló ṣe kójọ, Ọlọ́run bí ọ léèrè. Tó bá rí báyìí, ẹ jẹ́ àgbọ̀n tánà bí sọ̀rọ̀ tó sọ bí àdéhùn. Ànábì ní tó bá wá rí bá nẹ́ẹ̀nẹ̀, àwọn tí wọ́n bá wá ń dín kù, tí wọ́n ń dín òṣùwọ̀n scale àti òṣùwọ̀n wíwọ̀n tí wọ́n ń dín méjèèjì kù. Ànábì sallallahu alaihi wasallam ní wípé illā ukhidhū bis-sinīn. Ọlọ́run bá lékè ọlá yóò fi ọ̀dà lù, ọ̀dà òjò, ọ̀dà àrísìkì, ọ̀dà lù. Ọlọ́run bá lékè ọlá yóò fi bárú àwùjọ bẹ́ẹ̀ jà. Ẹ dákun sí ìṣẹ̀lẹ̀ láwùjọ wa bí ó ṣẹlẹ̀ jẹ́ máa. Kó kálukú kókó wọn ní kàn kó nínú ọmọ mọ̀ nínú náà ẹ̀jẹ̀ àmà bẹ̀rẹ̀ wa léèrè. Kèétà o ẹ máa wúrú wa shiddatul mu'unati ìrètí èèyàn máa ń rí bí kan tó nira àti rí kéré ò kéré kí wà lọ́pọ̀. Ọlọ́run dà sílùú àwùjọ bẹ́ẹ̀ sí ń bẹ láwùjọ wa bí ó sì ń ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ àrùn sí wa ẹ̀jẹ̀ àrùn. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ṣẹ̀ ìjìyà ẹlẹ́ẹ̀kẹta ìjìyà ẹ̀ṣẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹta ni pé wajawri sultani alayhim. Àwọn ọlọ́gbọ́n àwọn olórí tọ́lọ̀ ọba àdìgbò lọ́ba ń kó fún wọn báyìí wọ́n máa ṣàbùsí wọn ní mò ní fún wọn lẹ́tọ̀ọ́. Sallallahu alaihi wasallam.
ẹja ronú sí mẹ́tẹ̀ẹ̀ta dáná bí sọ yìí jama sí ń rí bí àbí òrí bẹ́ẹ̀ tó bá wá jẹ́ kí bẹ́ẹ̀ ní rí ẹ̀kú sallallahu alaihi wasallam. ìwà ẹlẹ́ẹ̀kẹta Ànábì sallallahu alaihi wasallam ní pé àwọn àwùjọ kan ní wá kọjá pé yamna'u zakata amwalihim kí wọ́n má máa yọ sàká owó wọn gẹ́gẹ́ bá àwùjọ wa ẹ wà lówó ni Ọlọ́run bá ní kí ọlá gbé tó sàkálẹ̀ kó lè já àná tí ó ní àwọn wá gbẹ́ ìkọlọ̀ ọmọ tó tí ń pera wọn mùsùlùmí wọ́n sì ń pera wọn mùsùlùmí ẹ bá wọn àjọ Ọlọ́run gbogbo owó tó wà nítorí ìgbìyànjú kìyàmà tẹ́ ẹ̀ yọ sàkálẹ̀ yẹn gbogbo ẹ̀ pátá ìníyọ́ jẹ́ àdúgbò fún yín lọ́jọ́ ìgbìyànjú kìyàmà níwájú sàtíà. So Ànábì sallallahu alaihi wasallam ní àwọn kan ò ní yé máa kọ̀ láì ní yọ sàká owó wọn tí wọn bá yọ tí wọn kọ̀ tí wọn yọ á máa sọ̀rọ̀ sàká nínú wáàsí wà ní kí wọn ní jẹ ẹsẹ ìyá wọn. Ànábì sallallahu alaihi wasallam ní wípé illa mun'ul qatr minas samaa àyàfi kọ́nà ọba àdìgbò ọlá kọ́kọ́ òtúnlẹ̀ fún wọn ẹ̀sùn tó ní ọ̀rọ̀ ẹ̀wọ̀n kan òjò ní bọ́tà àmọ̀tọ́ yẹ kó bọ́ sí èyí tó bá tún fẹ́ rọ̀ kan ṣe ń kúlé ní ọmọ ogun náà gbogbo tó yẹ kí okó jẹ lérè tó yẹ kí wọ́n ó gùn lóko gbogbo ẹ̀ ní ọmọ gbé lọ ìyẹ́ ẹ̀ṣẹ̀ ni sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam ní wípé walau bahahimu lam yumtiru tí ì bá sọ láwọn dábàá àwọn ẹranko àwọn ẹyẹ tí ẹ ní di omi Ọlọ́run ọba tí rọ̀jò fún àwùjọ bẹ́ẹ̀ Allah ẹ̀wọ̀n kan àbòsí tiwa ẹ̀wọ̀n tó dálẹ̀ sàwùjọ àbòsí tẹ̀yìn olówó ni ẹ̀yin tẹ́ ẹ ní lọ́tẹ̀ ṣe Ọlọ́run ọmọ yẹ afá tí sàká tí wọ́n mú owó tiẹ̀ náà sẹ́yìn náà yọ ẹ̀yin lẹ́ ń sọ fáwọn èèyàn ẹ yọ sàká àìmọye tí náà yẹ afá kan ẹ̀yin ò ṣe gbéra nílẹ̀ ẹ̀gẹ́ bí ẹ̀sà kù ẹ jábọ̀ ṣáájú náà káwọn èèyàn wá tẹ̀lé ẹ jẹ́ àṣetò kájú àwùjọ wa kúrò nínú oṣù tọ́nà fún pé tó sàkálẹ̀ nìyẹn àti ìsìnbọ̀ tá a bá dáwùjọ sàkà inshallah àmọ́ sallallahu alaihi wasallam. Ànábì ní wípé tí wọ́n bá ń ṣíwé ilé tí ì bá sọ láwọn dábàá tí wọ́n mú mi Ọlọ́run ọba tí wọ́n jò fúra àwùjọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kan ẹ̀ṣẹ̀ yìí sẹ́rí ẹ̀ṣẹ̀ apanirun ni àbí èsì ẹ̀ṣẹ̀ àjọrun ẹ̀jẹ̀ àjọmọ̀ ìbíra wa léèrè. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan márùn tá a sọ yìí Ànábì sallallahu alaihi wasallam wípé lam yanqudu ahdallahi wa ahda rasulihi àwọn àwùjọ kò ní máa wà kí wọ́n máa tú àdéhùn Ọlọ́run palẹ̀ àdéhùn tí àbá nàbí sí kí wọ́n máa tú palẹ̀ àdéhùn Ọlọ́run bá ní bọ́lá ní pé a máa sùn lọ àbẹ́ẹ̀kọ́ àdéhùn Ọlọ́run ní pé ẹ máa sùn dodo àdéhùn Ọlọ́run ní pé ìgbọ́dọ̀ parọ́ ìtànàbí náà sallallahu alaihi wasallam tó láàlẹ́ fún àwa mùsùlùmí òun ní pé ẹ ṣe lọ́nà tọ̀tọ̀ ẹ bára yín lọ pẹ̀lú wà dáadáa ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ tó yẹ pé a máa túlẹ̀ ní dáadáa tó dọwọ́ wa so gbogbo nǹkan tí Islam kọ́lẹ̀ tó sọ fún wa àdéhùn tá a tún bára wa sí láàrin àwa kan Ànábì sallallahu alaihi wasallam àwọn kan ò ní máa tú gbogbo eléyìí palẹ̀ àwùjọ kan ò ní jẹ́ pé tí wọ́n mú lọ́kùn dandan ó ní ìmọ̀ tú gbogbo àdéhùn palẹ̀ àdéhùn tí wọ́n bọ́ lọ́n ṣe àdéhùn tí wọ́n bára wọn ṣe tí wọ́n bá nàbí ṣe tó bá jẹ́ pé tí wọ́n ṣe níwá nìyẹn Ọlọ́run bá nìkan Ọlọ́run ó fi ní ìdá wọn lọ́lá gẹ́gẹ́ bí ìjìyà rẹ̀ kí náà Ànábì sallallahu alaihi wasallam sọ Ànábì ní pé àwọn tí wọ́n bá ń ṣe ń lé ó kìdú bá إلا سلط الله عليهم عدوا من غيرهم Ọlọ́run bá lékè ọlá yóò gbé àwọn ọ̀tá wá kí wọ́n sára wọn Ọlọ́run bá lékè ọlá dojú rẹ̀ kọ wọn Ọlọ́run bá lékè ọlá dojú rẹ̀ kọ wọn àdúwà min ghayrihim Ọlọ́run bá lékè ọlá dojú àwọn ọ̀tá mi yóò dojú rẹ̀ kọ wọn wo gbogbo ara wọn láwùjọ wa ẹ̀wọ̀n kan 1 million boys àdúwà min ghayrihim wọn ò ní kú àbí wọn bí ẹran tó wọ́n ti ní tiwọn mọ́ wà máa fìyà jẹ mọ́ wà fìyà jẹ sallallahu alaihi wasallam. Ànábì ní pé àwọn tọ́lọ̀ bá lékè ọlá tí ó sàlátọ̀ ní lórí tí ó gbè ní lórí tọ́lọ̀ bá lékè ọlá gbèdé wọn lórí yẹn
àdúrà mi kéèrè àwọn ọ̀tá ni wọ́n tí wọn ò ní láàánú wọn kankan wọn ò ní láàánú wọn mọ́ ọlọ́run àlekọ́lá yóò wá gbé kà wọ́n lérí that means wípé ọlọ́run ó gbé àwọn kan fún wọn tó jẹ́ pé wọn ò ní láàánú wọn wọn mọ̀ fìyà jẹ wọn ni ẹ máa gbọ́ o ànábì ní fa akhadhu ba'da ma kana fi aydihim wọ́n máa ja gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn àwọn èèyàn wọn máa jagbà ẹ̀wà dúró gbà táwọn olè ti ń ṣiṣẹ́ láwùjọ wa gbogbo wa la lè sùn náà sìn gbogbo wa la lè sùn náà àwọn àdó ọlọ́dẹ Ọ̀yọ́ state ọlọ́dẹ Lagos state ọlọ́dẹ Ogun state gbogbo wa la lè sùn àdéhùn Ọlọ́run la tẹ̀lé àtẹ̀ládéhùn Ànábì sallallahu alaihi wasallam ẹjẹ́ àrùn sí ọjà náà ọgbà àrùn sí dáadáa. Allahu akbar. Níparí, Ànábì sallallahu sọ yìí pé àwọn olórí wọn walam tahkum a'immatahum bi kitabillahi azza wa jalla wa yatakhayyaru fima anzalallah. Àwọn olórí wọn náà wọn ò ní kọ́ wọn máa dájọ́ máa pẹ̀lú tọ́lọ̀ ọba àdékí ọlá sọ̀kalẹ̀. Kọ́ wá jẹ́ kó àwọn ọmọ rẹ̀ ni ètò wa bá ti á lọ ìbò àsìnà àwọn olè gbà wọ́n máa nà bílálà ẹ̀jẹ̀ amẹ́lẹ̀ ẹ̀ ń bá jalè àwọn olùsìn nìkan nínú òfin òde ọmọ mú ẹjọ́ fún olè ọmọ mú lọ́sí kọ́ máa mú lówó. Allahu akbar. Wọ́n wà máa ń ṣe sáré ẹjọ́ òní lọ bó ti yẹ kọ́ lọ ẹ̀rù mi bá wa yá àdìlọ ilé ẹjọ́ máa ń sìn bí ìyàn àtẹnìkan bá jọ ní ìfàǹfàǹsìn àdìsáré kánjú bá ń lọ ilé ẹjọ́ torí pé àwọn olórí tiwa náà wọ́n ti jálá bó sì fún un. ẹsẹ̀ wá gẹ́gẹ́ bí ẹni gbà tó sọ nípa àti ọ̀pọ̀ lọ́jà nípa ọlọ́wọ́n bá lékè ọlá yóò gbé àwọn alábòsí lórí. ọlọ́wọ́n bá lékè ọlá ó fi àwọn olórí alábòsí ọlọ́wọ́n bá lékè ọlá ó fún wọn. ẹsẹ̀ wá ńlọ́wọ́ bírò yàn ẹsẹ̀ wá òun ló bí. àwọn olórí wa ni pé wọn ò ní dájọ́ bó ti tọ́ wọn ò ní dájọ́ bó ti tọ́ wọ́n mọ̀ ìyà jẹ ni wọ́n mọ̀ ìyà jẹ ni wọ́n mọ̀ ìyà jẹ ni. ẹ dákun sí lórí àbí orí bẹ́ẹ̀ àmọ́ tí ẹ bá ti jẹ́ pé àwọn olórí náà tún lè sọ bó ṣe sọ Ànábì sallallahu wa ni pé illa ja'ala Allahu ba'sahum baynahum. ajẹ́ pé oṣù tí ó gbà ló ń pa oṣù tí ó tàwùjọ pa àárín ara wọn ni ó ti máa rúdú káàkiri yọ̀ọ̀bù. Allahu akbar Allahu akbar. ẹjẹ́ àwọn ìjàmá ṣé rí bí àlórí rẹ̀ ẹjẹ́ àwọn nǹkan márùn-ún tí Ànábì sọ yìí o ẹjẹ́ àìrònú sí márùn-ún dáadáa ẹjẹ́ àjọ ronú sí. ọlọ́ọ̀bá ní ìgbọ́lá ó dá wa fúnra wa ká lè wà fúnra wa kájọ wúlò fúnra wa ni ọlọ́run ọ̀fẹ́ káfàrà nira wa ọ̀fẹ́ káfàrà ní tó dá nílà Nábì sallallahu alaihi wasallam sọ fún wa pé la darara wala dirar má fara kan yàn ṣẹ̀rẹ́ ìsìláàmù sì ní pàmì tí ẹlòmí fi nira kan ìwọ tó ń ṣe sí náà máa rántí pé ọmọ ẹnìkan ló bá ṣe ìyá ẹnìkan àti ẹnìkan àbúrò ẹnìkan gbèsè sí ní wọ́n bá wọn náà ṣe ara wọn ti ń dáwùjọ òru lọ́wọ́. ẹ̀yin yọ ọlọ́jà ẹ̀yin ọmọ ayọ̀ ọlọ́jà ẹjẹ́ wa náà kọ̀ fún wa ibi àwùjọ wa dé lónìí ọ̀panilẹ́kùn ẹ̀wọ̀n kan Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti sọ̀rọ̀ ilé ẹgbẹ̀rún ọdún sí ẹgbẹ̀rún ọdún sẹ́yìn ní Ànábì ti sọ̀rọ̀ yìí ẹ wá wò bá ti ń ṣe ẹ wò bá ti tó ń ṣe. a ní ìdíkà chẹ́ẹ̀kì ara wa òdodo ọ̀rọ̀ rẹ̀ bára wa sọ. jama ọ̀rọ̀ yìí ọ̀panilẹ́kùn púpọ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kò ní lọ láìṣe ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣe. tèmi àti yín náà bá ń bẹ́ńbẹ́ nínú ẹtìjọ́ ń dáwùjọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ akáwọ̀ wa gbé ẹ̀jẹ̀ ajáwọ́ ẹ̀jẹ̀ alọ́ túbà ẹ̀jẹ̀ àtúbà Ọlọ́run bá ní kí Ọlọ́run ẹ̀gbà túbà yóò gbà tútù bẹ́ẹ̀ rú téèyàn bá ti dènà túbà abẹ́lẹ́ nínú àná rẹ̀ ìta gbọ́ Ọlọ́run sì ní àdéjọ́ kù fún wa Ọlọ́run sì ní àdéjọ́ kù fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.